إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. خاب الذي سار عن دنياه مرتحلا وليس في كفه من دينه طرف. لا خير للمرء إلا خير آخرة يبقى عليه فذاك العز والشرف. عباد الله، الله سبحانه وتعالى أمرنا بالإحسان. قال سبحانه وتعالى: وأحسنوا إن الله يحب المحسنين. Ada ọpọlọ sí ọ̀dọ̀ Ọlọ́run, àtọrọ àlékún kẹ́ Ọlọ́run, àlékún gẹ̀ kó máa bá ọ̀gá wa, aṣíwájú wa, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ẹni tí Ọlọ́run bá lékẹ́ ọlá tó fi ṣàánú ẹni kọ̀ọ̀kan wa, tó ṣe ní ìkẹ́, tó ṣe ní àánú fún gbogbo àgbáláyé. Abẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala kó bá wa kẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará ilé Ànábì ti gbogbo àwọn sọ̀hábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tí ó bá máa tẹ̀lé lánàá wọn tí ó fi dijọ́ gbéǹdé al-qiyama. Abẹ́ Ọlọ́run ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́ yọ wá kúrò nù jọ lórí bẹ́ẹ̀, àmín. Ẹ̀rí lè tàbí bára wa sọ̀rọ̀ ní kútúbà tèní, òun náà ni ká máa ṣe dáadáa síra wa. Ìṣe dáadáa, al-ihsan, ó wà nú àwọn nǹkan tọ́lọ́run bá lékè ọlá pàápàá jù lọ pa èmi àti láṣẹ ká máa ṣe. Wọ́n ní ẹ̀rẹ́ nìkan tó jẹ́ wípé nígbàtí ó kú láyé kò rí dáadáa fi sílẹ̀ láyé, kò rí dáadáa mú kú láyé. Bàbá wọnú rẹ́kọ́ọ̀dù rẹ̀, àwọn nǹkan tó kù díẹ̀ káàtó náà lẹ́mọ̀ bá ń bẹ, kò sí dáadáa ń bẹ. Wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ó sí ọ̀fun, orí ibú lè ń tọ̀ wá sí láyé. Kọ́lọ̀n kú ṣe mẹ́ àti ìbúrú lọ. Walaysa fi kaffihi min dinihi taraf. Kò ka ẹ̀sìn kúngbà tó wà láyé. Gbogbo bí wọ́n ṣe wá sí fún tó kò sẹ́lẹ̀ tó gbọ́, kò tí ẹ̀ wá ní àbó tí ẹ̀ jẹ́ kékeré dàbá ìmọ̀ mú, kò sí ètò ìṣẹ́ mẹ́. Wọ́n ní wọ́n ẹni bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n máa ń sọ pé wọ́n ráyé wá. Wọ́n ní la khayra fi mar'in la khayra lil mar'i, kò sí dáadáa ọmọ Ànábì Ádámà, kò sí dáadáa nínú rẹ́kọ̀dù ẹnìkan, kò sí dáadáa nínú ayé ẹnìkan tó jẹ́ pé kí ni bá a ṣe wà láyé nísì, kò sí nǹkan tẹ́mi àti wá ṣe láyé ju pé bá a ṣe pèpè alkiyama náà lọ. Jama nù nǹkan tá fi wá pèpè alkiyama òun al-ihsan wa ká máa ṣe dáadáa síra wa. Ọlọ́run bá alékẹ́ lọ́n sọ fún Al-Qur'an al-Karim.
ọlọ́ni wa ahsinu ẹ máa ṣe dára síra yín ẹ gbára yín láyé ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ má ṣe kèéta ara yín ẹ má kórìíra ara yín ẹni tó bá ní ṣe fẹ́ tí ò ní ìwọ tọ́lọ̀ ń bá bù fún bùfẹ́ lómi inna Allah yuhibbul muhsinin gbogbo ẹni tí bá máa ṣe dáadáa Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ àwọn tó máa ṣe dáadáa káwọn majama al-ihsanu ila an-nas ìmọ̀ ṣe dáadáa sáwọn èèyàn ibadatun min afdal ibadat ìsinlọ́wọ́ bá kan ní ìbádà kan ní tó dáwà nínú gbogbo onírànràn ìbádà ó wà nínú àwọn ìbádà tó dájú tó sì jẹ́ wípé bákan náà ó wà nínú àwọn nǹkan tó jẹ́ pé èèyàn lè fi súnmọ́ Ọlọ́run subhanahu wa ta'ala tàbí ń ṣe dára sáwọn èèyàn ìfẹ́ yóò máa gbòòrò sí àwọn èèyàn ìkórìíra ara ẹni yóò máa dínkù láwùjọ ìbára ẹni ṣe ní ti ọmọ ẹ̀yẹ́sìn yóò máa lékún ìmọ̀ kórìíra ara ẹni kí ẹ máa ṣe kèéta tẹ̀mbẹ̀lẹ̀kú ọ̀tẹ̀ torí ipá ń ṣe dáadáa síra wa yóò máa ṣe sábà bí báwọn nǹkan kùdìẹ̀kùdì ó sì máa ṣe kíni bí ó sì máa dínkù láwùjọ wani wayantashiru bayna abnahi almujtama rawha at-ta'awun ìmọ̀ bára ẹni ṣe ká fi so ọwọ́ láti fi rí àwọn nǹkan tó dáa ṣe láwùjọ irú nǹkan bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣe dára sí ẹni tí ma bí ọwá ní Ọlọ́run bá subhanahu wa ta'ala torí eléyìí Ọlọ́run bá fi ń pa ìmẹ́ àti láṣẹ nínú al-Qur'anul Karim wípé wa ta'awanu 'ala al-birri wat-taqwa bẹ́ẹ̀ bá fọwọ́sowọ́pọ̀ náà bẹ́ẹ̀ bá fẹ́ wá bára yín ṣe náà bẹ́ẹ̀ bá fẹ́ jọ ṣe nǹkan pọ̀ náà ẹjọ́ mọ̀ lórí albir ìmọ̀ gbọ́tọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ìmọ̀ tẹ̀lé lánàá Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wat-taqwa àti ìmọ̀ páyà Ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní síyẹ̀ méjì mẹ́ta mẹ́rin tán kójọ tán sì fẹ́ jẹ́ àkójọ wọn ìyẹn kó lálùbáríkà àyàfi kó jẹ́ pé tí wọ́n kójọ sí lórí ìbẹ̀rẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ni in tó bá ìfilè mú wa tá ń kójọ bá ṣe kójọ yìí tó wá jẹ́ pé in tá ń bára wa sọ náà ni bá ṣe bàtẹ̀ nìkan jẹ́ in tá ń bára wa sọ náà ni ké bá ṣe fẹ́ nìkan wálẹ̀ in tá ń bára wa sọ náà ni bá ń ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kọ́ ẹnìkan à ń ṣọ̀tẹ̀ ẹnìkan irú ìkójọ bẹ́ẹ̀ ṣe irú ìkójọ tọ́lọ́ bá fàlùbáríkà sí bí ta ti lọ jẹ́mọ́ òun ni Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa pé wa ahsinu ẹ ṣe dára síra yín be good to one another ẹ má ṣàbòsí ara yín ẹ má ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún ara yín ẹ má ṣọ̀tẹ̀ ara yín inna Allah yuhibbul muhsinin gbogbo ẹni tí bá máa ṣe dáadáa àbáwọn tí wọ́n máa ṣe dáadáa Ọlọ́run bá lékè ọlá ó nífẹ̀ẹ́ wọn púpọ̀ wọ́n ní àwọn ká nífẹ̀ẹ́ nìyí Allah subhanahu wa ta'ala sọ fún al-Qur'an inna Allah ya'muru bil 'adli wal ihsan Allah bá pa aláṣẹ o ká ṣe dédé ká ṣe dáadáa ìmọ̀ ṣe dédé ìmọ̀ ṣe dáadáa ó wà nínú nǹkan tọ́lọ̀ bá lékè ọlá pa omi àti láṣẹ al-Qur'an al-Karim tá ń bá wọn sọ̀rọ̀ dédé jẹ̀mọ́ àbá ń sọ̀rọ̀ dáadáa kìí ṣe pé àwọn tí wọ́n bá táàmọ́ sábà rò náà ni pé àwọn tó lówó nìkan ló yẹ kán máa ṣe dára sáwọn èèyàn ní kó fowó rẹ̀ ṣàánú àwọn èèyàn ẹni tó ní ọlá kó fi ọlá rẹ̀ ṣàánú àwọn èèyàn ẹni tó ní ipò kó fi ipò ṣàánú àwọn èèyàn èyí náà wà lára rẹ̀ àmọ́ onírànràn dáadáa Allah subhanahu wa ta'ala ló ti kọ́ wa wọ́n ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ìmọ̀ ṣe dáadáa sí Allah subhanahu wa ta'ala asáàtù sí dára sọ́lọ́bà subhanahu wa ta'ala wọ́n ni anábà Muhammad sallallahu alaihi wasallam anábì sọ fánú hadithi tó dẹ́kí gbogbo wa náà láfẹ́ mọ́ anábì ni an ta'buda Allaha ka annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak
ìgbà tí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam tí ń dáhùn àwọn ìbéèrè tí Jibril ń bi léèrè tí Jibril pé kí ló ń jẹ́ ihsan kí ní jẹ́ dáadáa gẹ́ ìta Ànábì fi dáhùn rí sallallahu alaihi wa sallam kó máa jọ́sìn fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí kó ń rí Ọlọ́run tó bá ti ẹ̀wà dájú pé ò lè rí Ọlọ́run ìwọ́n mọ̀ pọ́lọ́run bá ń rí ọ ṣé bó ń ṣe ń jọ́sìn fọ́lọ́run ní gbangba náà lọ jọ́sìn fún kọ̀kọ̀ ṣé bó ń ṣe ń pè Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ń pè é pẹ̀láwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ ní gbangba só náà ló ń pè ń kọ̀rọ̀ àbí tó bá ti wá gbangba bá ṣe rí ọ yìí ọ̀pọ̀ ọkọ̀ Ọlọ́run tó bá ti wá lọ kọ̀rọ̀ nǹkan mi lọ́mọ pè àwọn èèyàn ń pàlù jẹnu lé ní jẹmọ́ àwọn èèyàn ń porúkọ àwọn àlùjẹnu wọ́n ń porúkọ ayé wọ́n ń porúkọ àjẹ́ wọ́n ń porúkọ ṣéhù tó sì jẹ́ wípé bá ti wọ́n mọ́síláṣí báyìí táàmà gbọ́ tó mọ̀ sọ́rọ̀ ìpẹ́tọ̀ orúkọ Ọlọ́run ni ó máa dá eléyìí ti kúrò nínú tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala lẹ́nà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó ní gẹ́mì àti ìmọ̀ ṣe mùsùlùmí gidi mùsùlùmí rẹ̀ àti kọ̀kọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ Ọlọ́run Ọba ló máa pè Ọlọ́run Ọba ní qul ud'u Allaha abduhu ar-Rahman ìwọ pé Allah tàbí kò pé kí ni ar-Rahman orúkọ Ọlọ́run Ọba náà méjèèjì Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ti já mọ̀ ní Kùránì wípé Ọlọ́run ò gba èmi àti láyè ká pè nǹkan míì ká jọ́sìn fún nǹkan míì ká máa forí balẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala kódà níbi tó lédé wọ́n ní ká lọ mọ̀ wípé Ọlọ́run Ọba ò gba ànábì kankan láyè kó wá sọ pé kunu ibadan li min dunillah nígbà èmi ànábì ní ọmọ jọ́sìn fọ́lọ́wọ́ balẹ̀ Ọlọ́run ìyá jùlẹ̀ nǹkan àmọ́ ìtawà ànábì Ọlọ́run sọ ní pé walakin kunu rabbaniyyin ìtawà ànábì Ọlọ́run mọ́ ń sọ fáwọn èèyàn ní pé ẹ jẹ́ rabbaniyuna ẹni tí máa ṣe wọ́n bá nìkan ṣoṣo ẹni tí ò mú nǹkan mímọ́ Allah subhanahu wa ta'ala bí ta ti lọ ni pé ara pé èèyàn ṣe dáadáa sọ́lọ́run Ọba jàmáà ó ní wípé ó ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo wahdahu la sharika lah ó ń jọ́sìn fún Ọba Allah tó mú nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run subhanahu wa ta'ala ìjọ tó bá lè Ọlọ́run Ọba ló ń pè ìjọ tó bá kù díẹ̀ káàtó Ọlọ́run Ọba ló ń pè ìjọ tó kù díẹ̀ káàtó tó tí ìrọmọ bí Ọlọ́run Ọba lọ́mọ pè ìjọ tó máa ń dé náà tó jẹ́ pé àti mú owó àti tọ́mọ náà lè Ọlọ́run Ọba nìkan lọ́mọ pè ìjọ tó bá tẹ̀ náà bákan náà ò ní sọ pé àwa la ṣe wàhálà ọ́tù darí ẹ̀sọ́ Ọlọ́run Ọba náà pẹ̀tọ̀ alhamdulillah torí pé ara bí tí wàhálà náà ti máa ń dé náà ní pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ní ó gbà wípé bó tún ṣe níhù náà ọ́tù dúpẹ́ fún Ọba subhanahu wa ta'ala torí inú àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọgbò tí kọ̀ rúrù tóun náà dá òun náà nùpọ́lọ́ Ọba fún tán ó ní innama utituhu ala ilmin indi èmi mo ṣe wàhálà ìmọ̀ mi ni mo fi rówó yìí ó gbàgbé pé lọ́jọ́ kìíní àná òun náà ní nǹkankan kọ́lọ̀ Ọba tó fún ara ìmọ̀ ṣe dáadáa kásì mọ̀ lérò gbàdára sí Allah subhanahu wa ta'ala òun náà ni pé a máa jọ́sìn fọ́nà Ọba subhanahu wa ta'ala a máa súnmọ́ Ọba subhanahu wa ta'ala bí pán rí Ọba subhanahu wa ta'ala èyí ó concentrate tí a bá fẹ́ kí sọ́lá o ní ma jẹ́ kẹ́mì rẹ̀ ó máa lọ kó máa bọ̀ lórí ìhun èyàn sì ní mú nǹkan mímọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n ni wa amma al-ihsanu ma'a an-nas ẹ̀ẹ́dí ká ṣe dáadáa sáwọn ọmọ Ànábì Ádámà ká ṣe dáadáa síra wa o náà ní kíni gbogbo àǹfààní tẹ́nì kọ̀ọ̀kan wá bá lè ṣe fẹ́nì kejì o ní dáadáa gbogbo ń tágbára rẹ̀ bá ká tó lè ṣe fẹ́nìkan tí ó fi sí láǹfààní tí ó fi gbọ́ bùkátà rẹ̀ tí jẹ́ kí gbogbo nǹkan tí ń dààmú ẹ̀ lọ́kàn náà bá gbé kó ràn án lọ́wọ́ nínú báyé ó sì rọrùn fún o náà ní pé ìyẹn ṣe dára sọ́mọ làkejì wọ́n ní kódà bákan náà kó tún máa gbà nímọ̀ràn tó dáa wan nushu lahum fi jami'i umurihim Ọlọ́run bá ṣẹlẹ̀ tó nílá akáyẹ púpọ̀ ó jẹ́ni tó rí mẹ́ púpọ̀ ó jẹ́ni tó rí ta yìí tí wọ́n máa ṣe ni pé ọ máa gbà àwọn èèyàn nímọ̀ràn pé ibi tó fẹ́ rìn lọ ìmọ̀rìn lọ bẹ̀ kò parun ọmọ ìgbàládá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó túmọ̀ sí pé jẹ́mọ́ ká lówó ká lọ́lá èyí náà dá o àmọ́ àwọn ọ̀nà míì náà wà tèmi àti
tali bi ṣe dáadáa solo tali ma fi ṣe dáadáa síra wa fastaghfiru rabbakum thumma tubu ilayhi innahu huwal ghafurur rahim. الحمد لله ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بتاعت الجماعة قلنا نقام براوا صورو nípa ká máa ṣe dáadáa síra wa, gbogbo kùdìẹ̀kùdìẹ̀ táwọn èèyàn bá ṣe fún wa ká yááfì wọn, ara dáadáa ló wà jàmá. Gbogbo àwọn nǹkan táwa náà bá rí pé kíní yóò pa ẹni yìí lára, yóò affect rẹ̀, ká mú nǹkan náà kó fi máa affect ẹ̀ jàmá, ara dáadáa náà ló wà. Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ní ká lọ mọ̀ pé Ànábì wa sọ fún wọn hadith wípé ta'ala Allah bá subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí jùlọ, wọ́n lò náà lẹni tí ń ṣe wúlò fáwọn èèyàn, ẹni tó wúlò fáwọn èèyàn, ẹni tó jẹ́ wípé bí nǹkan ó ṣe ra àwọn èèyàn lọ́rùn ní máa wá, tó túmọ̀ sí pé jàmáà béèyàn bá wò dàkejì rẹ̀ náà, ìwọ tó jẹ́ wípé kí nǹkan máa sáà máa dàrú fáwọn èèyàn ni wọ́n máa tẹ̀bàtì, bí nǹkan ó ṣe burú fún wọn, báyẹ̀ wọ́n ó ṣe máa lọ láti positive sí negative ni wọ́n máa jòkó tí ó wà nínú àwọn tọ́lọ̀ ọba láàkó ìrìnàjò. Mùsùlùmí gidi tó sì lágbọ́yé ẹ̀sìn rẹ̀, in tó wọ́n máa sáré lọ gbogbo gbà ní pé bóò ní ṣe jẹ́ káyé ó dáa fáwọn èèyàn. Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó sọ débi kó tún sọ wípé kódà kó parí ọmọ ìyá rẹ̀ ò ní tó fún, ò ní sàrà tó ṣe, ò lówó tó bù, ó tún wá rẹ̀rìn sí, ó tún balaba lọ́nà ọba subhanahu wa ta'ala. Kó kà parí rẹ̀ pé tọ̀ salamu alaikum wa alaikum salam, kó wá rẹ̀rìn sí lásán, bashashatul wajhi, kéèyàn ṣe ẹ̀rí músẹ́ sọ́mọ yéèyàn nú èsì, ó gbára lọ́nà ọba subhanahu wa ta'ala. Wọ́n ní bọ́ dàbínú kó gbé méjì kó fún lẹ́yọ̀kẹ́ kí wọ́n mú kan, wọ́n gbára lọ́nà ọba subhanahu wa ta'ala. Gbogbo ní ìmẹ́ jẹ́mọ́ ó wà nú àwọn onírẹ̀rẹ̀ dáadáa tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala tí ó mọ̀ sanwó lẹ́sẹ̀. Wọ́n ní gbogbo ẹni tó bá wá jẹ́ wípé ó gbé aburú kan kúrò lọ́rọ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí, ìdààmú kan ló sáré wá bọ́ sí, ó sì gba bọ́ọ̀bù káàtà wọn. Ẹlòmí ò dédé pè lóru báyìí pé aláàjì ẹ dákun ẹ ṣàánú ìyàwó mi rọbí ní wọ́n lọ ní 50,000 ní general. Onítọ̀ ó ṣe jẹ́ olójú oorun náà ó kù díẹ̀ káàkùn, kò sẹ́ntí mò ní pípẹ́ àṣẹ́bí mo bẹ́ẹ̀ fún lóyún ni yóò wá sọ bẹ́ẹ̀ fún ó wá ló dá mo ti gbọ́ ní sẹ́ndì kan ṣe oníṣẹ́ ọwá sẹ́ndì 20,000 àbí 30,000 àbútẹ̀ sẹ́ndì gbogbo ẹ̀gẹ́ sí bóò ṣe gbé ìdààmú dààbò tó bá kó lára rẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní Ọlọ́run bá ọjọ́ gbígbà ìkìyàmọ̀ Ọlọ́run ní gbé dààmú kó fún ọ̀nà. Ọlọ́run bá subhanahu wa ta'ala gbígbà ìkìyàmọ̀ Ọlọ́run ní dá ẹ̀dá bùkátà tí ẹ̀ náà, Ọlọ́run bẹ́ sí kí ni Ọlọ́run máa gbé àwọn ìdààmú yóò gbé kúrò fún ọ̀nà. Wọ́n ní gbogbo ẹni tí bá máa ń ṣe nǹkan rọrùn fáwọn èèyàn, gbogbo ẹni tó jẹ́ pé òun máa kírètì àbáyọ tó dá fáwọn èèyàn, Ọlọ́run bá lékè ọlá náà ó máa kírètì àbáyọ tó dá fún wọn náà. Gbogbo ẹni tó jẹ́ wípé tí wọ́n máa ṣe ní gbogbo ìgbà ní wípé bí nǹkan ó ṣe dá fáwọn èèyàn, wọ́n bẹ̀rù àti àpróchì ẹ̀rẹ́ lómi báyìí ó kọ́ ilé náà tóbi hẹ̀rìmọ̀ báwa mistake báwọn ọmọ kéèkéé àdúgbò bá mistake ìgbá bọ́ọ̀lù sínú kọ́mpáàdì wọ́n sì fa bọ́ọ̀lù yá ẹ̀yọ́ mọ̀ yìí ẹ̀fẹ́ fọ́ gíláàsì. Àmọ́ Ọlọ́run bá mú ọlọ́jọ́ kan náà lọ́mọ kọjá táyà yóò bá bẹ́ bàbá oníkùnláwọ̀ bá lè ṣe ìsáà fún ara rẹ̀. Àṣébà ń bá ń ṣe dáadáa sáwọn èèyàn jẹ̀mọ́ ń padà bọ̀ wá bá ọ̀rẹ́ ọlọ́jọ́ kẹta mọ̀. Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti pa aláṣẹ ká máa ṣe dáadáa láti kó jẹ́ pé ìmọ̀ ṣe dáadáa wà yìí
yóò máa jẹ́ kí ìfẹ́ máa wà láàrin yóò máa jẹ́ kí ìfẹ́ máa wà láàrin ara wa. Wọ́n ní Ọlọ́run subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an wípé ká máa ṣe dáadáa. Ọlọ́run subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sáwọn tí wọ́n máa ṣe dáadáa. Gbogbo ẹni tó jẹ́ wípé ó ní owó lọ́wọ́, gbogbo àwọn ọmọ tó wà ládùúgbò tí nǹkan kù díẹ̀ káàtó fún, ẹni tí ò rówó skúl san, ẹni tí ò rówó common entrance. Ìjọ kan jó ní ìkan náà àwọn ẹ̀gbọ́n ọ̀rẹ́ wa kan dáadáa ó pè mí, èmi nìkan kó kún gbogbo wa báyìí ló bá ní pé wọ́n fẹ́ san owó skúl àwọn ọmọ kan. Àbálòrà pé èló lówó skúl, ló bá ní ẹnìkan kó san 1,200. Mo ní ṣe owó tí wọ́n lọ skúl bọ̀ lọ́jọ́ kan. Ó ní rọ́ wípé kìíní àwọn skúl tí ìjọba dálẹ̀, àwọn ní pé kò sí pé ọmọ pẹ̀lú PTA àbí kìíní kalẹ̀mọ́ pẹ̀lú ìjọba ogbó. Òbí mi ò tún lé yìí sàn jẹ̀mọ́. 1,200 lọ́lọ́ bí i jẹ́ sàrábà nìsì. Torí 1,200 lọ́lọ́ bí i jẹ́ 1,200 yí wá rèé tí ó máa wọ̀ bá sán wọ́n lè mọ́ di wá kíláàsì mọ́. Yóò tún mísì kíláàsì. Jẹ̀mọ́ 1,200. Ọmọ mẹ́rin wá ló jẹ́wó ní gbogbo skúl yìí wọ́n ní 60. Jẹ̀mọ́ ìjẹ́ tá bá tún yọ ọmọ 60 kún náà ọmọ mùsùlùmí ní skúl torí 1,200 ṣàtúbọ̀tán dára là ń rẹ́kọ̀d fúnra wa. Àwọn olówó wa ibi tá lè náwó sí lè jẹ̀mọ́, ibi tá ti lè ṣe dáadáa fúnra wa. Òtòrẹ́ni tó bá rò kóhun ṣe dáadáa nìkan kan tán ẹ̀jẹ̀ lásán ni olúkálukú bá wájú o. Torí ọmọ tó ràn lọ́wọ́ náà lè ní àbí nǹkan dáadáa tó ṣe lè ní náà. Torí ọ̀pọ̀ ọba subhanahu wa ta'ala yóò padà di fọ́nbò ní. Bí ta ti lọ jẹ̀mọ́ òun ni wípé ká wọ agbègbè ẹni kọ̀ọ̀kan wá o. Àárí bí táwọn èèyàn ṣe kíni tí wọ́n ti ní ìrànlọ́wọ́. Àwọn opóró wà rẹpẹtẹ yìí. Àwọn tí ò lọ́kọ tí ò tí wọ́n pọ̀ rẹpẹtẹ. Àwọn ọmọ tí ò ní bàbá tí ò ní àwọn pọ̀ rẹpẹtẹ. Níbo làwa mùsùlùmí náwó ti wá sílé ní jẹ̀mọ́? Nínú àwọn nǹkan tá lè ṣe jẹ̀mọ́ òun náà ní kí ká wà nínú àwọn tó jẹ́ wípé dáadáa la máa ṣe sáwọn èèyàn. Àwọn nínú àwọn tó jẹ́ wípé táwọn èèyàn bá rí wa láwùjọ nǹkan tó dáa ni wọ́n máa sọ ń pa wa torí kó máa pàmọ́ ṣe kíni pàwà náà tó máa ṣe kíni tó máa ṣe dáadáa. Wọ́n ní Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú àwọn nǹkan tí wọ́n fi ròyìn Ànábì pé Ànábì ó lè bèèrè nǹkan lọ́wọ́ rẹ̀ kó wá pọ̀ kó wọ́n sì fọ́. Ó lè sọ Ànábì wọ́n ní láà náà kò sí lọ́rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Wọ́n ní ma su'ila Rasul sallallahu alaihi wa alihi wa sallam shay'an qattu pé wọ́n bèèrè nǹkan lọ́wọ́ Ànábì sallallahu alaihi wa alihi wa sallam faqala la ká Ànábì wá ní rárá. Bí ká Ànábì nínú rárá Ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam níbi tá Ànábì níbi tó dáadé. Àwọn àfáàjẹ́ wọ́n sọ pé kódà tí ìbá ṣe wípé ọ̀rọ̀ táà máa sọ pé tí ìbá ṣe pé ṣàhádà táà mọ́ lọ́pẹ́ ashhadu an la ilaha illallah tó bá jẹ́ pé Ànábì lè tí ìjì lá tó wà ń bẹ̀ náà sí náàmù yóò bá fún jẹ́. Ìtẹ́lẹ̀ yìí kọ́ wa jẹ̀mọ́ òun náà ni wípé ká gbìyànjú ká láwọ́ fáwọn èèyàn, ká gbìyànjú ká jẹ́ nǹkan tá mọ̀ sí yóò mọ̀ tù àwọn èèyàn lára. Ẹntọ́lọ̀ ń bá ṣàánú ìwọ náà ṣàánú àwọn ẹlòmíì, ẹntọ́lọ̀ ń bá ṣínà fẹ́lòmíì. Ibi tí ó ti bẹ̀rẹ̀ fáwà bá lélé làwọn ìyàwó wa àtàwọn ọmọ wa o. Ibi tá ti máa gbé jẹ̀mọ́ òun ni láti lé liyunfiq zu sa'ati min sa'ati. Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún Al-Qur'an gẹ́gẹ́ gbogbo ẹntọ́lọ̀ ọba tó bá gbà láyé ìwọ náà lẹ́nu tọ́lọ̀ bá gbà láyé. Ọlọ́run kọ̀mpẹ́lì ẹnìkan àmọ́ wọ́n bá ń qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah. ẹni tọ́lọ̀ wọ́n bá ṣe fún ìwọ náà lẹ́nu tọ́lọ̀ bá ṣe fún ọ. Kí ẹ máa láhun jẹ́mọ́, kí ẹ ní àwọn ẹ̀rẹ́ lómi báyìí ọkọ̀ bambabamba àwọn ìyàwó rẹ̀ sì rún pa, àwọn ọmọ rẹ̀ rún pa, àwọn fámílì rẹ̀ fún ọ̀rí nǹkan jẹ, yóò wà máa rárá ìsì àpò fáwọn èèyàn ládùúgbò torí mú fẹ́ sòṣèlú. Ibi tó yẹ kó ti gbé òun náà ní kó bẹ̀ látàwọn tó jẹ́ tiẹ̀ gangan. Tó bá ṣe tàwọn tiẹ̀ tán tó ṣe tiẹ̀ tó yẹ fáwọn tiẹ̀ ó ṣe fáwọn òbí rẹ̀ bí ó ṣe máa fẹ̀ sí náà. Ẹ̀sìn tọ́lọ̀ bá fẹ́ràn nàbà Muhammad sallallahu alaihi wasallam
bó ṣe kíni bó ṣe tó náà nù wọ́n ní ká máa ṣe dáadáa yìí a máa ṣe ságbàlagbà a máa ṣe sáwọn ọmọdé àgbàlagbà ń bọ̀ ó gbé nǹkan lọ́wọ́ àárán lọ́wọ́ ọmọ kékeré òun náà nídìí ìrànlọ́wọ́ àárán lọ́wọ́ arúgbó tó jẹ́ páwọn náà nídìí ìrànlọ́wọ́ gbé pátápátá la máa ṣe lẹ́yàbìrì wípé jẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí èṣe mùsùlùmí ẹ wo àwọn dáadáa nípa ká máa náwó táwọn náà máa ṣe ẹ máa gbọ́ kìíní kan United States of America wọ́n ní kìíní kan wọ́n fẹ́ ṣe dáadáa fáwọn yẹn wọ́n ná dọ́làsì fáwọn tí è sára lú wọn àwọn ti gbọ́ yẹn wípé gbogbo ẹni tí bá ń ṣe dáadáa ìlọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń ṣe fún yẹn kódà kó má jẹ́ mùsùlùmí àtòjẹ́ mùsùlùmí tó bá ti ṣe dáadáa àlọ́pọ̀ lọ́mọ rí ìfèrí lè wá ṣe tí ẹ̀kọ́ wá kú tán kó máa aráàlù jẹ́ mẹ́wọ̀ èyí bá ọ̀tọ̀lẹ̀ yíò àmọ́ pé ọlọ́run ó dùn ládà ọlọ́run ní dùn ládà rẹ̀ ọlọ́ba ní inna Allaha la yudi'u ajra al-muhsinin wọ́n gbogbo ẹni tó bá ṣe dáadáa èmi ọlọ́run ní rá dáadáa rẹ̀ láre o yóò gba ẹ̀san dáadáa wọn tó bá jẹ́ mùsùlùmí alhamdulillah yóò gba ẹ̀san dáadáa rẹ̀ láyé yóò gbà nù sáyé tó bára kìyàmà tó bá ti fàníyàn tó dá tó bá fi ṣe jàmá kádàkù ẹni kọ̀ọ̀kan wa ká gbìyànjú ọlọ́run bá ń sọ fánú Qur'an ọlọ́run ni man yuqridu Allaha qardan hasana ọlọ́run ni ta ni ó ya ọlọ́run ọba ní nǹkankan kásọ̀kú owó òfowó ṣe sàárà ó yá ọlọ́run bá náà ní sọ qardan hasana ọlọ́run ni fa yud'ifahu lahu ọlọ́run ní bọ́ bá wá ṣe bẹ́ẹ̀ tó ṣe sàárà ó ṣe dára sẹ́nìkan ó dùn ẹnìkan nínú ó gbọ́ bùkátà ẹnìkan ọlọ́run ní èmi ọlọ́run ń bọ̀ wá di fún ọ fayud'ifahu lahu ọlọ́run ló ó di fún ọ wa yaghfiru lahu ọlọ́run ó foríjì ọ nígbò bí ọlọ́run bá ní fayud'ifahu lahu ad'afan kathira ọlọ́run ní èmi ọlọ́run ọba àdìpẹ̀lẹ̀ orí èmi ló sì fọ́ tí wọ́n ló dé jẹ́mọ́ táà ní ṣe dára sí rárá wa kí ló dé tó jẹ́ pé tẹ̀m̀bẹ̀rẹ̀ kún ara wa láàmà ṣe kìí tara wa láàmà ṣe bàbá olówó ní wọ́n rojọ́ ọ̀hún láìdá ìwọ́n náà ṣe dára sáwọn ìwọ̀n ní rojọ́ rẹ̀ náà tẹ́lẹ̀ náà wọ́n rojọ́ olòsì ẹni tó lówó náà ni wọ́n máa rojọ́ ẹ̀kì àmọ́ láti make sure wípé ìwọ́n náà gbìyànjú best ti ẹ̀ ṣe dáadáa sáwọn èèyàn ẹlòmíín wà láwùjọ tó bá ń rojọ́ rẹ̀ wọ́n ní bàbá wo lòun sọ bàbá kúdí bàbá wò rí báwọn ìwọ ò síbẹ̀ wọ́n ti ń dìfẹ́ndì rẹ̀ kalẹ̀ torí kọ́mọ̀ kó ṣe kíni kọ́mọ̀ kó ṣe dára fáwọn èèyàn bí ta ti lọ jẹmọ́ o náà ni pé nínú nǹkan tá lè ṣe fúnra ara wa o náà ni pé ká máa ṣe kíni ká máa ṣe dáadáa fáwọn èèyàn ká máa wúlò fáwọn èèyàn Ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n jẹ́ àmà wípé nínú àwọn ọ̀rọ̀ tó jọ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n tí tata bálákọ̀ọ́lẹ̀ o náà ni wípé Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé man yashfa' shafa'atan hasanatan yakun lahu nasibun minha gbogbo ìwọ tó bá jẹ́ pé ìwọ náà bákan náà ìwọ ló ṣe sábà bí oore fẹ́nìkan ìwọ ló ṣe bí nǹkan ṣe bọ́ sí ìwọ ló ṣe bọ́lọ́run ṣe ní kí nǹkan rí báyìí fẹ́nìkan ní ti dáadáa ìwọ náà gbà pinnu ẹ̀ ọgbà ládàá mẹ́wọ̀ torí pé ad-dalu ala al-khayri ka-fa'ili ẹni tó bá ṣe dáadáa ẹni tó wá pèpè sí dáadáa òun náà ìwọ náà gbà ládàá ẹni tó ṣe dáadáa òun náà ni kò sì ní sí nǹkan tí ó dínkù nù ládàá tiẹ̀ tó bá sì jẹ́ pé wọn náà lọ́ máa sí chánẹ́ẹ̀lì ilẹ̀ káwọn yẹn máa fi ṣe wọ́n fi ṣe Ọlọ́run subhanahu wa ta'ala ìwọ náà lọ́ máa gbọ́ lọ ní olóso ìwọ náà lọ́ máa kọ́ ọmọ sẹ́yìn yahoo yahoo ìwọ náà lọ́ máa ra ọmọ kéékèèké àdúgbò kan lọ máa ra gbogbo àwọn nǹkan tó kù díẹ̀ káàtó ní nǹkan táwọn èèyàn mú tí ò dáa táwọn ọmọ wọn bá ya karambà nínú ọ̀la ìwọ náà nípinnu tiwọn náà àbí Allah subhanahu wa ta'ala nǹkan kọ́kọ́ kọ́ mọ́sálá ìṣàánú wa Allahumma rabbana taqabbal minna innaka antas samiul alim وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وفقنا إلى الحق وإلى طريق المستقيم اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك قم إلى صلاتكم يرحمكم الله